àsìkò yìí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa tí ẹ sì ti ń wò wá láti ìkànnì Prophet Sun Entertainment. Ìròyìn àgbáyé ló ń dé sí etí ìgbọ́ àti ojú ìwòran yín. Alice Johnson ni oníròyìn yín. Ẹ má gbàgbé pé àǹfààní wà fún yín láti like àti láti share ìkànnì yìí. Àwa náà dẹ̀ ṣèlérí fún yín wípé àní fi ìgbàkúgbà kankan disappoint yín. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn oníjàgídíjàgan yọ ojú ọmọ akẹ́kọ̀ọ́ tí ó jẹ́ ọmọ ọdún 12. Àwọn oníjàgídíjàgan méjì kan tí wọn ò tí ì mọ orúkọ wọn báyìí ni wọ́n ti yọ ojú ọmọ ọdún 12 kan tí ó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ilé kéwú ní agbègbè kan tí à ń pè ní Káfí Mádàkì ní ìpínlẹ̀ Bauchi. Ìròyìn fi tó wa létí wípé ọmọ ọdún 12 náà tí orúkọ rẹ̀ jẹ́ Najib Husani tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Kano wá sí ìlú Káfí láti kọ́ ẹ̀kọ́ Quran ní ilé kéwú ibẹ̀. Alukoro ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Ahmed Wakali fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun tí ó sì ti pàṣẹ fún àwọn ọlọ́pàá fún ìwádìí fínífíní lórí rẹ̀. Àwọn ọlọ́pàá ti mú àwọn ajínigbé 3 kan ní ìlú Àbújá. Ní olú ìlú Nàìjíríà tí ń ṣe Àbújá ní ọwọ́ ti tẹ àwọn afurasí ajínigbé 3 kan tí orúkọ wọn jẹ́ Abubakar Umar àti Nasiru Umar àti Haruna Suru tí gbogbo wọn sì jẹ́ ọkùnrin tí wọ́n wá láti ìpínlẹ̀ Niger State tí wọ́n sì ní ọwọ́ nínú jíjínigbé arákùnrin kan tí ó wáyé ní agbègbè kan tí à ń pè ní Kasanki ní agbègbè Wangolada tí wọ́n sì ní ọwọ́ nínú gbígbé ọkùnrin kan tí à ń pè ní abúlé tí ó wáyé ní abúlé kan tí à ń pè ní Kasanki ní agbègbè Wangolada ní olú ìlú ilẹ̀ wa ní Àbújá, ní èyí tí ó sì jẹ́ wípé wọ́n sì ti ráwọ́ tó àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n sì ti wà ní akóló àwọn ọlọ́pàá báyìí. Ẹ ṣeun tí ẹ sì ń tẹ́tí sí wa. Tinubu tètè fi ibi ìpolongo ìbò rẹ̀ sílẹ̀ ní ìlú Minna. Ààrẹ olùpolongo fún Tinubu ló sọ bẹ́ẹ̀. Adarí ìpolongo àti ìfitónilétí fún ẹgbẹ́ All Progressives Congress Báyọ̀ Ọ̀nànúgà ti sọ wípé adíje du ipò ààrẹ Aṣíwájú Ahmed Bọ́lá Tinubu ní kì í ṣe wípé wọ́n gbé dìgbàdìgbà lọ kúrò lórí pápá ìpolongo tí ó wáyé ní ìlú Minna o, látàrí ìròyìn òfegè kan tí àwọn ènìyàn kan ń gbé kiri wípé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni wọ́n sáré gbé kúrò lórí ibi tí wọ́n ti ń ṣe ètò ìpolongo rẹ̀ ní ìlú Minna nítorí àìlera rẹ̀. Ọ̀nànúgà ṣàlàyé eléyìí síwájú sí i nígbà tí ó ń fèsì sí ọ̀rọ̀ náà wípé rárá o, ọ̀rọ̀ náà kò rí bẹ́ẹ̀ o. Níṣe ló jẹ́ wípé nígbà tí àwọn dé ìlú Minna, ọ̀pọ̀ èrò yanturu ló jáde sí wọn tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí ó sì jáde láti bá wọn sọ̀rọ̀ ráńpẹ́ lẹ́yìn náà tí bàbá sì fi ibi ìpolongo rẹ̀ sílẹ̀. Gbogbo yín ni a ó sanwó gbà má bínú fún ní kíkọ́ afárá ìkẹrin ní ìlú Èkó. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti sọ fún gbogbo àwọn tí ó ń gbé agbègbè kan tí wọ́n fẹ́ kọ́ afárá sí ní ìlú Èkó, ìyẹn ìkẹrin irú rẹ̀ tí wọ́n pe iṣẹ́ àkànṣe náà ní 4th Mainland Bridge, wípé kí wọ́n fi ọkọ̀ wọn balẹ̀ pé ìjọba máa san owó gbàmábínú fún ẹnikẹ́ni tó bá pàdánù dúkìá rẹ̀ sínú kíkọ́ afárá náà. Gómìnà Babájídé Sanwó-Olú sọ èyí di mímọ̀ níbi ìpàdé kan tí ó wáyé ní ìlú Èkó fún ìmúrasílẹ̀ fún kíkọ́ afárá ẹlẹ́ẹ̀kẹrin irú rẹ̀ ní ìlú Èkó. Olùdámọ̀ràn sí gómìnà ní ìpínlẹ̀ Èkó lórí ọ̀rọ̀ iṣẹ́ àti àwọn ohun amáyédẹrùn, arábìnrin Àràmídé Adéyòyè sọ wípé owó ìtanràn náà ni wọn yóò san ní kíkún
pẹ̀lú ìbámu pẹ̀lú ilẹ̀ òkèèrè tí wọn yóò sì san fún gbogbo ẹnikẹ́ni tí ó bá pàdánù dúkìá wọn sínú àtúnkọ́ afárá náà. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkìtì ti ráwọ́ tó àwọn èèyàn 7 kan tí ó jẹ́ iṣẹ́ ajínigbé ni àwọn yàn láàyò láti máa fi ṣe iṣẹ́ òòjọ́ wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkìtì ní ìròyìn ti fi tó wa létí wípé wọ́n ti ráwọ́ tó àwọn èèyàn 7 kan tí ó jẹ́ wípé iṣẹ́ olè jíjà ni àwọn yàn láàyò láti máa fi ṣe iṣẹ́ òòjọ́ wọn. Eléyìí wáyé látàrí ìpè kan tí àwọn iléeṣẹ́ ọlọ́pàá náà gbà ní ìpínlẹ̀ Èkìtì ní àná òde yìí wípé ẹ máa bọ̀, àwọn olè tí ń kó ilé ìfi ọjà kan pamọ́ kan tí ó wà ní kìlómítà 4 Ìwékòró ní Adó Èkìtì, tí ó sì jẹ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni ọ̀gá ọlọ́pàá ti pàṣẹ fún gbogbo àwọn ọlọ́pàá láti lọ bójú wo ìṣẹ̀lẹ̀ náà. Ní èyí tó jẹ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí ọ̀gá ọlọ́pàá tó ń rí sí iléeṣẹ́ ọlọ́pàá ti Èkìtì náà, ọ̀gbẹ́ni DSP Sunday Abutu, ti fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn adigunjalè ọ̀hún tí wọ́n mú, tí wọ́n sì jẹ́wọ́ wípé arákùnrin kan tí ó jẹ́ Akínlẹ́yẹ Òjó wà lára wọn, tí wọ́n sì ti ń ṣe ìwádìí lọ lọ́wọ́lọ́wọ́ bí wọn yóò ṣe mú arákùnrin náà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti mú àwọn afurasí 2 tó jẹ́ pé iṣẹ́ ajínigbé làwọn yàn láàyò, tí wọ́n sì ti gba àwọn tí wọ́n ṣe jàǹbá ìṣẹ̀lẹ̀ náà sílẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn ní ìròyìn ti fi tó wa létí wípé wọ́n ti ráwọ́ tó àwọn afurasí ajínigbé 2 kan tí orúkọ wọn jẹ́ Umar Muhammed àti Aliyu Muhammed, tí wọ́n sì jẹ́ afurasí ajínigbé. Eléyìí wáyé látàrí ìpè kan tí àwọn kan pe iléeṣẹ́ ọlọ́pàá ní agbègbè Ewékòró ní ìpínlẹ̀ Ògùn wípé wọ́n ti jí arákùnrin kan gbé tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọlọ́runṣògo Olúwaṣèyí ní agbègbè Ṣóyọyè ní ìlú Abẹ́òkúta. Nígbàtí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ń fèsì sí ọ̀rọ̀ náà, ó sọ wípé alábòjútó ti iléeṣẹ́ ọlọ́pàá ti ẹ̀ka Ewékòró, ìyẹn CSP Sunday Ọ̀pẹ́bíyì, ti pàṣẹ fún àwọn ọlọ́pàá pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àjọ tó ń rí sí ẹ̀ṣọ́ ààbò ojú pópó, ìyẹn So-Safe Corps, láti ṣe ìwádìí ní orí ìṣẹ̀lẹ̀ náà, ní èyí tó jẹ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ti ń bẹ̀rẹ̀ ìwádìí wọn, tí wọ́n sì ráwọ́ tó àwọn ajínigbé náà, tí wọ́n sì kó wọn lọ sí iléeṣẹ́ ọlọ́pàá agbègbè náà. Kò ní jù báyìí lọ lórí ìròyìn wa fún ti àkókò yìí. Ẹ má gbàgbé láti subscribe sí iléeṣẹ́ Prophet Sun Entertainment, kẹ́sì bá wa like, bẹ́ẹ̀ ṣe ń like ẹ bá wa share. Alice Johnson ni oníròyìn ní. Ó tún dìgbà míì, ìgbà ire o. Ẹ máa bá wa wo ìkànnì Prophet Sun Entertainment PSC TV. Ìgbádùn yín ló jẹ wá lógún.